Olúwa Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tí ó fún wa láti máa tẹ̀síwájú nínú ìrìnàjò yìí. Bàbá gbọ́ ọpẹ́ wa, à ń bẹ̀ yín Ọlọ́run tiwa, ẹ̀mí àṣeyè ẹ̀mí àṣeyege ẹgbẹ́ wọ̀ wá. Bàbá wa Mósè Orímọládé tún aláṣẹ wọ́n ṣe àṣeyè, káwọn kò ṣe àṣeyè níkẹyìn ká fi ìjọba ọ̀run ṣe jẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí wa pé a kú ìrìn àjò ní lónìí tí ìrìn àjò náà di mẹ́rìndínlọ́gbọ̀n 26. Ohun tí wọ́n ní ká fi para níyànjú ó ní àìnítẹ́lọ́rùn, àìwà bí Ọlọ́run, discontentment and ungodliness. Ẹ̀kọ́ tí wọ́n ní ká kà náà láòrí ní inú ìwé Kọ́ríńtì kínní orí 7 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 20 tí ó kà báyìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti pín fún olúkúlùkù ènìyàn, bí Olúwa ti pín olúkúlùkù, bẹ́ẹ̀ ni kí ó sì máa rìn. Bẹ́ẹ̀ ni mo sì ṣe ìlànà nínú gbogbo ìjọ. A pè ẹnìkan tí ó ti kọlà kí ó má sì ṣe di aláìkọlà. A pè ẹnìkan tí kò kọlà kí ó má ṣe kọlà. Ìkọlà kò jẹ́ nǹkan àti àìkọlà kò jẹ́ nǹkan bí kò ṣe nípa òfin Ọlọ́run mọ́. Kí olúkúlùkù ènìyàn dúró nínú ìpè nípasẹ̀ èyí tí a ti pè é. A dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run. Kò sẹ́ni tí Ọlọ́run kò ṣe fún, àfẹ́ tó wá sọ pé tòun ò tó. Ẹ̀bùn tí Ọlọ́run fún olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run lè fún ọ ní ẹ̀bùn àti máa ríran. Ọlọ́run lè fún ọ ní ẹ̀bùn láti máa kọrin. Ìwọ tí ò ń kọrin, jẹ́ kí nǹkan tí Ọlọ́run fún ẹ jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn, gbájúmọ́ orin kíkọ. Ọ̀rọ̀ àríran fi sílẹ̀ tọ́lọ́run bá fún ọ, má tọ́jú bọ̀ ọ́. Be contented with that thing God has given you. Ọlọ́run mọ̀ tó fi fún ọ ní ìyẹn. Ẹni tó ń ríran, Ọlọ́run ó ní fún pé kó máa ríran tí ò fi pé kó máa mọ orin kọ. Kí ló wá ń ṣàbójú náà lọ sí tẹlifí fún? Tàbá sọ nípa àìwà bí Ọlọ́run, àwọn tó ń ṣe irú kan báyìí, ẹ bá wo ẹ̀mí Ọlọ́run ò sí nínú wọn. Nítorí wọn ò sì lè wà bí Ọlọ́run. In fact, níbi tí ayé dé nísìn, a ṣe tún rí àwọn ẹnìkan tó ń sọ pé kò sí Ọlọ́run. Ẹ sọ fún mi, ẹni tó ti wà ní lọ́kàn ẹ̀ pé kò sí Ọlọ́run, ó dẹ̀ ti gbàgbé pé Bíbélì ní aṣiwèrè sọ ní ọkàn rẹ̀ pé kò sí Ọlọ́run. Gbogbo tá à ń sọ lénìí kò lè jẹ́ túmọ̀ lójú ẹni tó ti gbàgbọ́ lọ́pẹ̀ pé kò sí Ọlọ́run. Ọlọ́run kó dáríjì wá. So ìwọ tó ní kò sí Ọlọ́run, ó kàn jábọ́ ni. Òun jí láàárọ̀, òun jẹ, òun mu, òun mí, òun ṣe gbogbo ẹ̀. Ó wá sọ pé kò sí Ọlọ́run. Ẹ̀rí àwọn ara nìyẹn. Tí èèyàn bá ló tán, bẹ́kùn ló wá káàkiri. Ọlọ́run kó dáríjì wá. Ọlọ́run kó àìbínú ni. Tí bá pé Ọlọ́run kó àìbínú ni, ìwọ tó sọ ní mọ́mẹ́ tó sọ gbàrà pé kò sí Ọlọ́run yẹn, ìgbà ìlú ẹ̀kọ́ Ọlọ́run ti fi wọ̀n ẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Sí náà tá bá ní ká tẹ̀síwájú, tá bá tún wo ìwé Tímótì kínní orí 6 láti
ẹsẹ̀ 6 kí ló wí? Ó ní ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìtọ́lọ́run bá ti fún ẹ jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn, má ranjú mọ́ tẹ́nìkejì. Ibi tó ní kálukú ti yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó tún tẹ̀síwájú, ó ní nítorí a kò mú ohun kan wá sí ayé, bẹ́ẹ̀ ni a kò lè mú ohunkóhun jáde lọ. Bàbá sì ní oúnjẹ àti aṣọ wọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn. Are you contented with what you have? Am I contented with what I have? Tí a bá sì lè ní kíní lọ́kàn tí ẹ̀mí tó bá ti sínú wa, we are joking. Because if you are contented with what you have, tí Ọlọ́run fún ẹ, wà á máa appreciate Ọlọ́run yẹn, ìwà tó dáa, ìwà bí ọmọ Ọlọ́run tó máa wá gbénú ẹ. O ò ní ṣàṣe má ṣe, ṣùgbọ́n nígbà tó bá ti ní tẹ́lọ́rùn tó jẹ́ pé ẹ̀bùn tí Ọlọ́run fẹ́ lómi ló máa ranjú mọ́, you will continue to live in sin. Ó lè fẹ́ rí ìjọba Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká tọrọ ajé. Mo pè wá lénìí, the spirit of godliness Ọlọ́run á jẹ́ kó bà lé wa. The spirit of contentment Ọlọ́run á jẹ́ kó bà lé wa. Nítorí pé that is the only way. Ìgbà tó bá ti wà bí Ọlọ́run tó tí o nítẹ́ lọ́rùn, Ọlọ́run gan ara òkú ni, Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀. Ọlọ́run máa dúró tì ẹ́ ni. Ṣùgbọ́n bàtà bá ń ṣàfojúràn, eléyìí ló rọjúmọ́, ojú kòkòrò gbé sójú eléyìí, irọ́ ni, kò lè work. Ọlọ́run kó dáríjì wá o. Ìgbà ládùn àyí pé ẹ̀mí tá a fi kọ àwọn ìwà burúkú yìí, ẹ̀mí náà yóò bà lé wa. Ní ìkẹyìn a fi ìjọba ọ̀run ṣe lè jẹ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní èkún.
Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, o dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí, má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó san fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà,
ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.